iyo gbọ́ bọ́lọ̀ 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 mo yí wákọ̀ wá gbàkàrà ó bọ́lọ̀ 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 alámọ̀jù ló jìyà àgọ́ orí mi máa jẹ ìdí ní tèmi bọ́lọ̀ 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 ọmọ tó iyo gbọ́ bọ́lọ̀ 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 mo yí wákọ̀ wá gbàkàrà ó bọ́lọ̀ 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 alámọ̀jù ló jìyà àgọ́ orí mi máa jẹ ìdí ní tèmi bọ́lọ̀ 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 ayé tí mo wá fẹ́ mi ṣe rere ẹ̀yin ọlá Ọlọ́run nìkan ló mọ̀ ohun gbogbo tí mo bá dáwọ́lé kí n ṣe rere ọmọ tó yí ọgbọ́n bọ́lọ̀ 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 mo yí wákọ̀ wá gbàkàrà ó bọ́lọ̀ 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 alámọ̀jù ló jìyà àgọ́ orí mi máa jẹ ìdí ní tèmi bọ́lọ̀ 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 èmi láyé mi ọmọ sánsán mi ò fẹ́ bá wọn jìyà láyé mi high level ni mo fẹ́ èmi ò ṣe bọ́lọ̀ ọmọ tó yí ọgbọ́n bọ́lọ̀ 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 mo yí wákọ̀ wá gbàkàrà ó bọ́lọ̀ 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 alámọ̀jù ló jìyà àgọ́ orí mi máa jẹ. Beautiful. Was she only one with the doctor prescribing? She only prepared. Oh, yes. Upon too bad. I trust. Not toast more. No. Tomato is toast great. I want back more. Alright, darling. Oh, thanks. Oh boy, you trust driving. Yeah. And you know, my people say, "To buy the manuba, I don't want manuba. You see what?" She goes in motion. Whoa, rather walk on me. Okay, better. What do you go? Wow. Báwo ni darling? Ṣé wàá okay? Àdìpẹ́. Ó sọ fún mi pé òun bọ̀ náà. Mo ní kí wàá surprising. Meanwhile, nǹkan tó gbé mi wá yàtọ̀. Kí ló gbé wá? Ṣé rántí àwọn aṣọ tẹ́lẹ̀ máa fún mi ni? Mo ní mo wá gbà ọ́. The last one tẹ́ fún mi. Ojú mi ni pé mo ṣe bẹ̀rẹ̀ ní o. Sáàmì èjìká wọlé kí wọ́n lọ kó fún mi pé. Ìwọ àtàṣọ ṣá. Mo ti gbé ṣàjà wọlé kẹ́tọ́ sọ fún mi pé wọ́n ti há fún ẹ. Sammy, you're looking good. Okay, baby. Ain't no problem, man. So profit kinisha. No check it, We check it. Then. Now errors you are put all the time. Okay. Errors okay. It might be no. It might be. Now, kí ni iṣẹ́ ẹ̀ gan bí? Tá bá gbé nǹkan fún ẹ, tó yẹ pé nǹkan tó bá máa return by errors máa pọ̀ bẹ́ẹ̀. That means pé ló máa ń ṣe bóyá kò sí ẹ̀. Orí tó ń ká o. Bóyá táwọn ìpè fọwọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ ní àná ìtẹ́nu ìgbà yẹn ni àwọn mistakes wọn wáyé sá. Ẹ má bẹ̀rẹ̀ sá. Fọwọ́ gbé ẹlẹ́kẹ̀ẹ́. Bẹ́ẹ̀ sá. Tí mo ń kẹ́ kú iṣẹ́. So mo ti kẹ́ pé kú iṣẹ́ sìn ló fa errors ní nǹkan tó type. But táwọn ìpè fọwọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ yẹn ọ̀gá mi kẹ́ẹ̀tara mi mọ́. Gbogbo system mi ló ti dàrú. Gbogbo system mi gan ti log out mi ti kẹ́ẹ̀tara mi mọ́ rárá sá. Lónà kan sọ kí ni ìṣòro ẹ̀ gbọ́n náà?
èmi náà fojú sọ mo fẹ́ mo sọ fún yín ẹ̀yin náà ẹ wò mí nà ẹ wò mí láti òkè títí dé ìsàlẹ̀ ṣé mi ìdùnkún lọ́mọ ni mo dẹ̀ ń fojú sọ mo